محمد بن عبد الله وعلى أهله وصحبه ومن والاه وبعد. أدعو الله سبحانه وتعالى أترى إكاتي فنبي صلى الله عليه وسلم مبيبا لك لا àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ látòrí àwọn dókítà wa tí wọ́n ti lọ àti àwọn dókítà wa tí wọ́n wà lórí ìjókòó náà àti gbogbo wa náà tí a wá gbọ́ wọn àbí Allah kí ó ṣàlékún dáadáa nìkankan wa àpadà sáburú kó má fi kan nìkankan wa àìsàn èyí tó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá tó fi máa ń wo èèyàn káàkiri àbí Allah kó fi máa kàn wá ó ti fi máa ṣe ra ní àǹfààní lórí àwọn ọ̀rọ̀ olówó iyebíye tí wọ́n ti bá wa sọ òun náà ni pé àìsàn gẹ́gẹ́ bó ṣe jẹ́ àdánwò látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ wípé àìmọye èèyàn ni wọ́n á gbìyànjú láti lò sẹ̀mí ayé wọn lórí àwọn nǹkan tí yóò máa ṣe okùnfà kí ara máa dángájá àwọn nǹkan tó yẹ kó máa jẹ wọ́n máa ń jẹ àwọn nǹkan tó yẹ kó máa mú wọ́n máa ń mú àwọn nǹkan tó yẹ kó máa ṣe léyìí tí èèyàn fi máa ń ní àlàáfíà wọ́n ń ṣe ṣùgbọ́n ọba àlékiọlá ọba tí ó máa ṣe bó ṣe wù ọba tó máa ṣe bó ṣe fẹ́ ọba tí kò sẹ́ni tó lè bí léèrè pé ó ṣe wá ṣe báyìí yóò sì tún fi àìsàn kan èèyàn ọgá kí wá ló dé pẹ̀lú àwọn kan tí mo ṣe bí mo ṣe gbìyànjú tó àwọn fà máa sọ pé alhadar la tunji min alqadar kéèyàn máa sá kéèyàn máa gbìyànjú kó láyàn kó lábẹ́ kádàrá ọlọ́ọ̀bà àlékiọlá ó wá ń bẹ láwọn tọ́lọ́ ti fi àìsàn dè mọ́lẹ̀ tó jẹ́ pé àìsàn yìí wọ́n ti gbìyànjú lóríṣiríṣi àìmọ́ ìkọlọ́ ti kàkalẹ̀ fún ọ̀rá yìí láwọn kan tí a lè lò àtàwọn medical doctor ni àti spiritual ni àtàwọn alágbo ni ṣùgbọ́n èèyàn lè lo àwọn nǹkan yìí tí ó sì tún ní rí nǹkan tó ń fẹ́ náà tí a ti gbìyànjú títí tí ó sì ní rí gbígbàdúrà eléyìí kò ń ṣe pé ọba àlékẹ́lá ó fẹ́ fi ìnira kan ẹni yẹn tí pé yóò máa bẹ láàrin wá ń bíbá yẹn tó ní ìpèníjà kan tí bá fẹ́ra tó lè ti gbìyànjú títí àwọn kan tó ní ká lò ẹni ẹ ti ṣe ṣùgbọ́n tí ó ti rí gbígbàdúrà náà so irú àwọn ẹni báyìí ó ní hadith Ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ ká mọ̀ wípé kò sí ìpèníjà bá lè máa pass through láyé bíbá yìí kò lọ gbọ́wájú Ọlọ́run àlékẹ́lá hadith kan tí Ànábì sallallahu alayhi wa sallam ó ní yawaddu ahlul afiyati yawmal qiyamah hina yu'ta ahlul balahi thawaba Ànábì tó bá di jọ́ àlìkìyàmà àwọn tí wọ́n ní àlàáfíà tí wọ́n ò ní ìpèníjà àìsàn àwọn tí wọ́n ní àlàáfíà tẹ́gbẹ́ gbogbo ó ń dùn mí ni ó ń ro mí ni Ọlọ́run fi kàn wọ́n tó bá di jálì kìyàmọ̀ àwọn tí wọ́n níwò àwọn tí àìsàn ń ṣe àwọn tí wọ́n rí àdánwò àwọn tí wọ́n ní ìpèníjà náà tó bá tí wọ́n sì ṣe sùúrù lé lórí tí wọ́n ò jáde kó níbi ìtẹ̀lé àṣẹ Ọlọ́run tí wọ́n ò lọ máa yẹ nǹkan wò tí wọ́n ṣe sùúrù lórí àdánwò tó ń kàn wọ́n yẹn bóyá ìpèníjà ìrọmọbí ni ẹlòmí ìrọmọbí ó sì ti gbìyànjú títí kò ṣùgbọ́n kò rí ẹlòmí sì máa kú bẹ́ẹ̀ tó ní bímọ bálà ṣe ṣe nìyẹn ẹlòmí wà ní ìwòsàn wà lórí ìdùbúlẹ̀ àìsàn ibi tó sì kú sí náà nìyẹn kò sí àbáṣọ títí látẹ̀ ní bí ọ̀la àwọn kan àti pé wọn ò ní rí wòsàn ṣùgbọ́n irú àwọn ẹni yẹn ó ní ẹ̀san tó bá lékelá máa san wọ́n tí wọ́n bá lè ṣe sùúrù lórí àìsàn tí ó ṣe wọ́n yẹn àlọ́mi tó bá di jálìkì àwọn tí wọ́n máa ń gba ẹ̀san wọn àwọn tí wọn ò rí àdánwò tó wọn á máa jowú wọn pé kálẹ̀mí náà lè padà sórí ilẹ̀ ayé ni kébì náà lọ rí wà àdánwò tẹ́ni yìí rí kódà débi pé kí wọ́n mú abẹ fẹ́lẹ́ kọ́ fi máa ya mí báyìí èmi náà bá sì fẹ́ kébì náà rí wà àdánwò yẹn pé ta bá ń pass through ìpèníjà kankan báyìí káàsì tí rí ìwòsàn ká má jà kàn kó níbi kẹ́ ọlọ́ọ̀bà lékeọlá àti gbìyànjú títí àti gbìyànjú sọ́tún sósì kò túmọ̀ sí pọ́bà lékeọlá ò nífẹ̀ẹ́ wa tó bá di jálì kìyàmà ọjọ́ tí owó àti dúkìá ò ní wúlò sùúrù tá a ṣe lórí àdánwò yẹn òun náà ni yóò wúlò fún wa ní ọjọ́ náà pé àwọn tí wọn ò rí wà àdánwò yẹn wọ́n á máa jowú wa lórí àdánwò tó lọ fi kàn wáyìí so eléyìí ni ráńpẹ́ tí mo ní kí àfiṣẹ́ra ní àǹfààní abẹ́lá kó ṣàlékún dáadáa ẹnì kankan wa bákan fi. 67412. Àwọn ìlú Nàìjíríà ìgbàgbé ẹ̀rọ ọdún yìí èsì àti ẹ̀rọ. Ìbéèrè kan àdúgbò àti bí nọ́mbà gbogbo alábẹ́rẹ́ àti bí nọ́mbà ìbáfẹ́ṣe àti bí nọ́mbà gbogbo àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ káàkiri ìbéèrè kan àdúgbò àti ìbẹ̀rù ṣáà. Wọ́n ní ìmọ̀ orí ẹni gba ẹgbẹ́ tó ṣe kíá
ṣùgbọ́n tí àwọn èèyàn gbọ́dọ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi àdáwò ìlú padà wá sọ pé kán ní ẹ̀bọ̀ láti ṣe nígbà tí ìgbìyànjú àwùjọ ìgbàlọ́ tó bá níwọ̀ ẹ̀. Astaghfirullah. Bismillah wa salatu wa salam ala rasulillah. Ẹni tí ń ṣe rúkìá ti ń bẹ̀bọ̀ ẹlẹ́yìn oṣù rúkìá o, ẹlẹ́bọ̀ gan ni o, ẹlẹ́bọ̀ tààrà, kọ́ya pa rúkìá ti o, ìmọ̀rẹ̀ dágbà ní kọ́ pa rúkìá ti tàbí kọ́ padà sínú tawhid, kó pa rúkìá ti kàbí kó padà sínú tawhid, so irú ẹni bẹ́ẹ̀ kó padà síbẹ̀ o, torí pé irú tí ń ṣe yẹn ó yàtọ̀ sí ṣìfà, so ẹbọ nípìnlẹ̀ ń gbé ọkẹ̀ fi rúkìá yẹn ń jẹ́ àwọn èèyàn ló lè ní, torí pé tí mùsùlùmí bá mọ̀ pé rúkìá ló ń ṣe yóò fẹ́ lọ ibẹ̀, so yóò tún wá lọ gbé ẹbọ ní kọ̀rọ̀, so irú ẹni báyìí kìí ṣe ahálùsúnnà ò kéde ẹ̀sùn ní rúkìá kò lè ríwòsàn, kódà tó bá ríwòsàn láti bẹ̀gẹ̀ àdẹ́wò ni, so kọ́lọ̀mọ̀ bá aláàkóso àánú wa Indonesia akan mengadakan wajib. Saya berkata sudah